Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ pé àṣìpa òwe ni ká sọ wípé ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá? Ohun tó yẹ ká sọ ni wípé ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò onípàá. Ọlọ́pàá ni agbófinró tí gbogbo wa mọ̀ tí ó ń ṣiṣẹ́ fún ìjọba. Onípàá òun lẹni tí ó sòpá. Àrùn kan ni kéèyàn sòpá. Àwọn olóyìnbó á máa pè é ní testicular hernia. Ẹni tó bá sì sòpá, nǹkan ọmọkùnrin wọn á máa tóbi ju bó ṣe yẹ lọ. Òun ló fà á tí wọ́n fi máa ń rán ṣòkòtò gbàgẹ̀rẹ̀ láti fi bo àṣírí àìlera tó wà lábẹ́ wọn. Ohun tó wá fa ìdí òwe tí wọ́n máa ń pa wípé ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò onípàá rèé: tí ẹni tó sòpá tó bá fẹ́ rán aṣọ, tí aṣọ náà bá jẹ́ aṣọ ẹgbẹ́jọdá tó jẹ́ wípé aṣọ náà kò pọ̀, ṣé ẹ sì mọ̀ pé òun fẹ́ rán ṣòkòtò tiẹ̀ kó tóbi, aṣọ sì ló ti tán ńlẹ̀ yìí. Gbogbo àgékù aṣọ tí wọ́n bá rí lọ́tùn-ún lósì, òun ni wọ́n máa tẹ̀lé láti fi rí wípé ṣòkòtò náà tóbi. Tí wọ́n bá ti wá rí àgékù aṣọ kan, wọ́n á ní ara ẹ̀ lára ẹ̀. Wọ́n bá tún rí míì, ara ẹ̀ lára ẹ̀. Òun ló wá di òwe wípé ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò onípàá.